eléyìí lágbára o oko ọ̀rọ̀ ńlá oko ọ̀rọ̀ burúkú oní mufti ìlú Ìwó ni wọ́n tún jùlù ààrẹ Bọ́lá Tinubu àtàwọn tó ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà nínú fọ́nrán yìí o wọ́n ní àwa fúnra wa àwọn ọmọ orílẹ̀-èdè fúnra ara wa àwa la fọwọ́ ara wa fa wàhálà pẹ̀lú bá a ṣe fà wọ́n tó ṣe pé wọ́n mu tí wọ́n mu gbó àwọn tó rí wọn ò pé tí wọ́n ti ń sínwín tàfi wọ́n sórí àpèrè gẹ́gẹ́ bí alákòóso orílẹ̀-èdè yìí ó lágbára o ẹ̀yin èèyàn mi bò tún kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television báwo lójú ọjọ́ lọ́dọ̀ tiyín ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí mufti ìlú Ìwó àwọn náà tún sọ pé bákùn gbé ọ̀rọ̀ oko ọ̀rọ̀ tó nípọn ránṣẹ́ sí àwọn alákòóso orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní nígbà tá a ti mú amúgbó tá a máwọn tó ń sinwín tá a máwọn tí làákàyè wọn ò pé tá a fi wọ́n ṣe olórí tá a fi wọ́n ṣàdarí wa lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí wa kó máa ṣẹlẹ̀ wò ó lágbára ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín àwọn òkú ọ̀rọ̀ tó nípọn ó ní mufti ìlú Ìwó ni wọ́n sọ lu gbogbo àwọn alákòóso orílẹ̀-èdè Nàìjíríà nínú fọ́nrán yìí ẹ bá ń fi kalẹ̀ sí ẹ jẹ́ n gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo ohun tán sọ kẹ́sì máa bá mi fèrò yín náà lórí ẹ̀ sí comment. federal government lówó tí ń gbà lórí àwọn tó wá orí ilẹ̀ wa tí wọ́n á dáṣẹ́lẹ̀ àrí níbo ó kó ṣe olówó tí ń gbà lórí àláàtì níbo ló kó ṣe olówó tí ń rí lórí gold àti nǹkan àlùmọ́ọ́nì ní ìtọ́pọ̀ ju góòlù lọ olówó tí ń rí lórí epo a máa wá mú àwọn èèyàn díẹ̀ láàrin wa kì í ṣe gbogbo wa tẹ́lẹ̀ gbogbo ara fẹ́ lọ ọbẹ̀ ẹranko ní àrùn àwọn èèyàn díẹ̀ náà wọ́n lè gbogbo wa wà dóòsì àwọn èèyàn díẹ̀ á wà kó lé hàn lọ àwọn tá a kó lé lọ́wọ́ àrùn wọn máa ṣe ètò ẹ̀ bóun ni ó ṣe kárí ẹ̀ ńlá títì ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ẹ̀tàná ẹjọ́ ni ọ́ dá ẹ provide security gbogbo tẹ́ẹ̀rí náà ní kẹ́ máa fi ṣe kí ni ṣe ètò ẹ máa náà lé a lórí tẹ́ bá jọ níní ṣé bẹ́ẹ̀yàn bá wá fẹ́ fi èèyàn síbi nǹkan gbogbogbò sọ yẹ kó tàn ọmọ àmúgbó ẹ̀ta àfilẹ̀ sọ yẹ ọmọ àmútí sọ yẹ ọ jẹ́ àwọn wèrè tí wọ́n ìwà masáàsì tí ọmọ ọlọ́run sọ yẹ ọ jẹ́ tí ìgbọ́wàsì kí ibi tó kó owó rẹ̀ tó kó pamọ́ ní olé àbí kí ilé rẹ̀ tó lè kó fún ọmọ rẹ̀ àkọ́bí tọ́já mugbó o sì lè trọ́ọ̀sì ẹ̀ kápẹ́kọ̀ mugbó rárá ọtí nìkan ní kàmáà mú tó bá sọ wípé ó ti jalè rí tẹ́ ti gbọ́ rí tó ti gbọ́ rí pọ́mọ rẹ̀ àkọ́bí ó ti jalè rí nǹkan àmọ́ náà ó lè fi lè lọ nǹkan lè fi lọ ara wa láwọn individual kí ló dé tá a fi lọ ìlú àwọn tó ti jíwó local government rí tí wọ́n lọ ṣe minister l'Àbújá kí ẹni wọ́n máa ṣe ẹni tí ọmọ ọlọ́run kò tó lọ́wọ́ àti dáríwá torí gbàtà bá ní ìdí àánú ọlọ́run pẹ̀lú nǹkan tọ́lọ́run fi ṣàánú fún wa tó fi sínú ilẹ̀ gbogbo tọ́lọ́run fẹ́ fi ṣàánú fún wa tó pa àkójọ síbí ọlọ́run ló sọ wípé àkójọ bí àìmọye ilẹ̀ lọ́wọ́ wọn ọ̀dá kó bẹ̀gẹ́ èèyàn kan ò sì bí bẹ́ẹ̀ àbábí ọlọ́run wá sáìtì ibi tá a ń gbé tá a kọ́lé sí tá a pè nílùú wa ọwá ni a máa gbé bẹ̀rẹ̀ jẹ́ pẹ́lú ló sì ètò wa síbẹ̀ ìtọ́ bá rí a máa jẹ́ a máa fi ṣe ìlú tó yá fi sí ọ̀dọ̀ ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n pè ohun tí ò ní dìde ẹjọ́ ọmọ ọlọ́run so ìyẹn lọ́fà tó pé fúnra wa lákúbára wa kí ló dé nítorí pé àwọn tí ó yẹ kọ́lọ́run ó rí wájú wa tó bá rí wọn wájú wa kàá forí jìyà bá a ṣàdúrà kàá gbàdúrà àwọn tó lè rí pé tara wọn nìkan ni wọ́n mọ̀ ìfẹ́ sọ fún àtọ́ dájú tó bí ẹ̀dá kan sọ mi ní pé nítorí mo fi ń lọ ẹ dìbò fún mi àbí ìtí sì ń bẹ lọ́kàn wọn kọ́ ni wọ́n sọ ọ̀kánjúà ni wọ́n bá lọ ìtí wọ́n jẹ ní wọ́n bá lọ olè tí wọ́n jà ní wọ́n bá lọ síbẹ̀ àwọn afárabalẹ̀ láwọn ní ẹ̀káwò pé tí wọ́n bá sọ fún apé torí wa làwọn fi ń lọ wọn ò tí ì sọ̀rọ̀ pàtí ìṣẹ́gbẹ̀ wọn bá sọ̀rọ̀ sáwà ti wádìí wọn àti mọ̀ bẹ́ẹ̀ pè bẹ́ẹ̀ ọ̀dà nígbà wọn á tún á débẹ̀ gan tó tún wá ń ṣe rádaràda àwọn tó parọ́ fún wa pé àwọn ti lówó owó wà
ìran àwọn olè tòsí mọ̀ láíláí. Nígbà wá dé orí àga àwa wá ń tòsí, owó yóò sì yé máa ṣe kéré kò yé máa pọ̀ sí. Ebi la ní ń pa wá yìí, ebi ọ̀pẹ̀ yìí kò lè pa yìí. Owó làwà láàrí yìí gbójoojúmọ́ every minute lẹ́yìn rówó. Kò síṣẹ́, iṣẹ́ já ti yìí ni. Àwọn ọmọ tí yìí nìkan ní máa ríṣẹ́, àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dìbò fún yìí ríṣẹ́. Ẹ máa ń pín iṣẹ́ láàrin ara yìí ni. Ẹni tí ó bá máa mú kọmíṣọ̀n wá fún yín sápò ọmọ tọ́ọ̀gì yín tẹ́ǹkó káàkiri, àwọn tẹ́jọ́ ń jalè pọ̀, àwọn lè máa fún ṣẹ́. Professor àwọn èèyàn gan ẹ̀yìn fún wọn. Ẹni wọ́n pè ní Minister of Transport, kọmọ kankan gba transport. Ẹgbẹ́ pè ní Minister of Health, Minister of Health, kọmọ kankan gba health. Kọmọ tí ń ṣe mẹ́ ọlá lásán. Àtẹgbẹ́ burúkú tẹ́ ìjọ ń kó lẹ́kọ́ bẹ̀. So bẹ́yìn ṣe bàjẹ́ níjọba làwa tá ń bẹ́lù náà sí gíní àwọn náà bàjẹ́. Àwa promote irọ́, irọ́ ní a promote wa sì promote ẹ̀, akàgbà èrò díẹ̀ lọ́wọ́ rẹ̀. So irọ́ wá dé ní ìsìnkú rí ẹ̀kẹ́ sí, bọ́ọ̀lọ́ náà ó sì yọ̀ǹda fẹ́yìn kẹrì sí. Epo tó yẹ púpọ̀ kọjá 200 naira láyé Buhari, 195 lára kẹ́yìn láyé Buhari ní búfà ní wọ́n ń tà ní 930 mọ́ra ló mú àrà ní last Tuesday 930 náà ń tà tó fún lọ́fà láti rà 930 930 ń tà àrà ní 200 times kí wá lè yìí ìtọ́sí nọ̀bá àgbàtàwọn èèyàn ríra tó kọ́mọ̀ 1-2 tẹ́wà tó ti ń rìn lọ L13 tẹ́wà tó ń lọ 15 wà kódà 2001. Gbogbo yí tẹ́wà ní Ọ̀ṣun state, Lagos state, Ogun state tó ń ra wọn. Gbogbo àwọn tí ń tà fún 1-2 yẹ ọ̀tọ̀ wọn kódà gbogbo àwọn bófàsì yìí bí ṣe ń gòkè sí lówó wọn ti kíni ní ń pọ̀ sí. Bófàsì níwò gan só ti kọ́ ó ti wọ́n 1000 ní ìwọ̀n 1000. Bófàsì lọ fàsì rí 930 ní ẹgbọ́n lẹ́sìn. So bẹ́ẹ̀bá tó wọ́n sí lọ ẹ̀rì bófàsì 950 kódà ẹ̀rì 1000. Àmọ́ àwọn yòókù 13 14 15 mẹ́sì ríro 600 plus lára kányìn tàbí ń ṣe ìwọ́de yẹ ọfẹ́ mi Nàìjíríà. Wọ́n á ní ẹ̀yìn oníwọ́de ẹlọ́sẹ́mi yóò ẹfọkànbalẹ̀ tó fọkànbalẹ̀ àtúnfọkànbalẹ̀ àwọn èèyàn lọ́sẹ́mi ló tún wá bọ́ sí 1000 yìí ẹgbẹ́ ìrá àfọkànbalẹ̀. Ṣé ọ̀gá tí ń darí wọn ò fúra kọ́lọ̀wọ̀n lọ́wọ́ síjọba wọn? Ọlọ́run ti dáadáa yìí ìṣẹ́ ìbú gbogbo ẹni ó dìbò fún igẹ ní ṣépè fún ilẹ̀. Tí èèyàn bá sọ pé ẹ lọ fọkàn balẹ̀ ní ìsìn ìgbà tí ní ọgbà àyàdúgbò kó fi ṣàmúṣe lẹ́yìn tí ń bẹ́ẹ̀lẹ̀ ní iṣẹ́ ẹ̀lẹ́ dìbò kan pàákẹ́ wọlé. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ẹ̀yin èèyàn bí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín leléyìí o. Yóò ti lè tó lè ní Mufti Ìwó ní wọ́n lè dìbò míì báyìí kan wọlé láyé wípé ẹ jọ̀ọ́ ṣé èmi ló kàn ṣe session èmi ló kàn ya àtìtán náà nìyẹn ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn ojú wo lẹ fi rí gbogbo ohun tí Mufti Ìwó tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Lóòótọ́ gbogbo wa la mọ situation Nàìjíríà lọ́wọ́ tá a wà wípé nǹkan ò dẹrùn lóòótọ́ especially owó epo tó ti gbówó lé ó kàn fi púpọ̀ gbà wọ́n gógógógógó sí ni ara ń kan everybody lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí ṣé a lè sọ pé ìkanra òun náà ló jẹ́ kí Mufti Ìwó kan fi sọ àwọn kòbákùngbé ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu.
ẹ má bá mi fi opinion ti yín ojú tẹ́ fi rí gbogbo ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook, link tó wà ní comment section video máa gbé yín lórí page wa. Agbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà for the first time ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́ sì máa like and share ètò kó máa lọ lórí ayélujára. Ẹ ṣé púpọ̀.